Ìtàn ìgbésí ayé àwọn akọni mẹ́ta. Àlàáfíà fún gbogbo ojú tó ń wò mí. Lénìí, ẹ jẹ́ ká jọ wo abala ìtàn ìgbésí ayé àwọn mẹ́ta tí mo fi orúkọ wọn sójú screen yẹn. Olóyè Sunday Igboho, hero fún àwọn Yorùbá. Jesus Christ, hero àwọn Christian. Àti Muhammad, hero àwọn Muslim. Ọ̀nà wo ni ìtàn ìgbésí ayé wọn yìí, ọ̀nà wo ló gbà jọra wọn? Ọ̀nà wo ló gbà papọ̀, àti wípé kí ni ẹ̀kọ́ wo la lè rí kọ́ ńbẹ̀? Èmi olùjíhìnrere àlàáfíà yín yẹn ni, Àfáà Ọmọ Jésù. Ṣé ẹ rí, tí àwa mùsùlùmí Nàìjíríà tí a bá ń fi gbogbo ẹnu sọ̀rọ̀, àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá, tá a bá ń fi gbogbo ẹnu sọ̀rọ̀ fún àwọn tí wọ́n ń bẹnu àtẹ́lu Islam tọ́rọ̀ ò bá fẹ́ yé wọn, mo rò bí ó tọ́ ká yọ screwdriver ti ọpọlọ ara wa. Gbogbo àwọn skul tó bá jọba ẹni pé ó fẹ́ lùzì ńbẹ̀ ká tún dè. So ẹ bá mi pe ọ̀rẹ́ mi akéde Oòduà, Evangelist Noah Ezekiel, MS Bàbá, Àkànbí Ọlọ́ba, olówó Èkó, gbogbo wọn ẹ bá mi pè wọ́n kó jẹ́ ká kẹ́kọ̀ọ́ nínú ìtàn ìgbésí ayé àwọn mẹ́ta tí a dárúkọ yìí, olóyè Sunday Igboho, Jesus Christ àti Muhammad. It is an established law pé nínú ìlú kan, or if you have a system, tí ẹnìkan bá ṣẹ̀dé tí ó wá fẹ́ mú nǹkan tó yàtọ̀ sí nǹkan tó ti ń ṣe nínú system yẹn wá, the system usually fight back. So eléyìí ni ó ṣẹlẹ̀ sí olóyè Sunday Igboho, Jesus Christ àti Muhammad. Mo dẹ̀ fẹ́ kí a jọ wo abala ìtàn ìgbésí ayé wọn yìí kí a lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀. Ní July 1st 2021, àwọn DSS wọ́n ṣe ìkọlù sílé olóyè Chief Sunday Igboho. Ọjọ́ burúkú èṣù gbomimu ni ijọ́ tí à ń wí yìí. Nígbà tí mo gbọ́ ìròyìn yẹn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, omi lé sí mi lójú. Àwọn DSS wọ́n ba nǹkan jẹ́ gan ní ọjọ́ tí à ń wí yìí. In fact gan, nínú èèyàn kan nínú àwọn èèyàn Chief Sunday Igboho, ó jà takuntakun títí tí kíni ó fi pàdánù ẹ̀mí ẹ̀ sínú ìṣẹ̀lẹ̀ yẹn ni. Kí la fẹ́ fàyọ ni wípé the system will always fight back when somebody brings something new. Nígbà táwọn DSS ṣe ìkọlù yìí sílé Chief Sunday Igboho, Chief Sunday Igboho ní láti sá lọ ni. Wọ́n ní májàbásá ni àmọ́ akíkanjú lójú ogun. Wọ́n ní he who fights and run away lives to fight for another day. Bí olóyè Chief Sunday Igboho ṣe sá lọ sí Kútọ̀nù nìyẹn, àti bẹ́ẹ̀ ni wọ́n ṣàgbà tí wọ́n fi dé Germany. Eléyìí jẹ́ ìtàn kan nínú ìtàn ìgbésí ayé Chief Sunday Igboho. Ẹ jẹ́ ká wá lọ sí inú ìtàn Jesus Christ ká wò báwo ni ó ṣe papọ̀. Ní around 33 AD, kò jẹ́ kí AD máa jọ yín lójúmọ́. First AD, òun ni AD àkọ́kọ́ ní ìgbà tí ọdún tí a bí Jesus Christ gangan, òun ni first AD. So tó bá sọ pé 33 AD, á jẹ́ pé ìgbà tí Jésù di ọmọ ọdún 33 years old. Àwọn DSS náà máa tún ṣe ìkọlù sí ilé Jesus Christ. Ṣé mọ̀ wípé bá ṣe ní DSS nísìnyí náà la ní DSS nígbà yẹn, bẹ́ẹ̀ làwọn soldiers náà wọ́n ṣe ìkọlù sí ibi tí Jésù wà nígbà yẹn nìyẹn. Nígbà tí wọ́n débẹ̀, ọjọ́ burúkú èṣù gbomimu náà ní bí iye tí a ṣẹ̀ sọ tán. Wọ́n kó àwọn nǹkan ìjà olóró tí wọ́n ń lò láyé ìgbà yẹn, wọ́n kó wá, wọ́n wá ká Jésù mọ́lé. Ní ìkan nínú àwọn ọmọlẹ́yìn Jésù tí ọ̀rọ̀ náà ká lára ló bá fa spear yọ, ló bá fa yọ, ló bá fi gé etí ìkan nínú àwọn sójà yẹn. Jésù bá mú etí náà ló bá lẹ̀ padà wípé kí ni ẹni tí ó bá fi idà pààyàn, idà náà ni wọ́n fi pa. Jésù wá tún sọ kankan gbà yẹn wípé kí ni ìjọba òun kì í ṣe ìjọba ayé, ìjọba òun. Oníṣẹ́ yìí ò mọ̀ ni. Tó bá jẹ́ pé ìjọba mi bá jẹ́ ìjọba ayé yìí, èmi á kúkú pàṣẹ fún bàbá mi kó rán àwọn angels wá kó wá ràn mí lọ́wọ́, tí àwọn DSS yìí, àwọn oníṣẹ́ ibi yìí, wọn dẹ̀ ní lè fi mú mi lọ. Eléyìí á máa jẹ́ èsì fún àwọn tí ó ń gbarata nígbà tí mo ṣe last video mi, tí mo sọ pé Ànábì Muhammad pé ó ju Jesus Christ lọ nípa jíjẹ́ a leader, jíjẹ́ a world leader. Ṣé ti rí pé it is a contest that is a walkover for Muhammad, because Jesus never even contested being a world leader. So ẹ̀yin tí ara kan ta, wọ́n ní ẹni àná ọ̀tọ̀ ẹni tí afọ̀rọ̀lọ̀ tó ní títò òun bàjẹ́. Ẹjọ́ kí ni kọ́ lọ́rọ̀ ṣe? Ọlọ́rọ̀ gangan Jesus Christ ní òun ò jà fún world leadership. Èwo wá ní tiyín tí ẹ wá ń gbára ta tẹ́fẹ́ para yín lórí wípé Ànábì Muhammad ó ju Jesus Christ lọ as a worldly leader. This is an established fact. Kò dẹ̀ ṣe nǹkan tí ó ṣe contest rárá. Kí má digress too much, bí àwọn DSS ìgbà yẹn bó ṣe kọlù sí ibi tí Jesus Christ wà nìyẹn. Jesus Christ bá jọ̀wọ́ ààrẹ lẹ̀ fún wọn ni wọ́n bá mú Jesus Christ náà. Ẹ̀yin náà mọ bí story yẹn ṣe yẹn. Ẹ fi eléyìí ṣe ẹ̀kejì. Ṣé wọn bá kọ́kọ́ sọ ti Chief Sunday Igboho, a dẹ̀ ti sọ ti Jesus Christ. Ẹ jẹ́ ká lọ síbi ti Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ká wo bí àwọn DSS náà wọ́n ṣe ìkọlù sílẹ̀. Ní 622 AD, ní ọdún tí Ànábì Muhammad tí ó ṣe hijira, ní ọjọ́ tí Ànábì Muhammad máa kúrò ní Mecca,
tó máa sá lọ sí Mẹ̀dínà. Àwọn DSS olóòṣà Mẹ́kà àwọn náà máa ṣe ìkọlù bákan náà sí ilé ànábì wa Muhammad. Ẹ̀yin náà máa wà familiar pẹ̀lú story yẹn. Ànábì wa Muhammad bá sọ fún cousin ẹ̀ Ali wípé kó sùn sórí bẹ́ẹ̀dì ẹ̀ ní ó daṣọ bò kó fi dàbí ẹni pé bóyá òun lòún wà ńbẹ̀. Wọ́n ní gbogbo àwọn soldiers tí wọ́n rán wá tí wọ́n wà níwájú ilé ànábì wa Muhammad. Bánábì wa Muhammad ṣe jáde nìyẹn ló ṣáà jẹnu wúyẹ́wúyẹ́ ló ka kiní ọ̀hún. Wọ́n ní Suratu Yasin, abala kan nínú Suratu Yasin ló kà ní ànábì wa Muhammad bá fẹ́ kiní yẹn ló bá fẹ́ lù wọ́n. Wọ́n ní bí àwọn táwọn yìí bí gbogbo wọn ṣe sùn lọ nìyẹn. Bóyá wọn ò dẹ̀ sùn wọn ṣáà mọ̀ bí ànábì wa Muhammad bó ṣe kọjá láàrin wọn, bí ànábì wa Muhammad bí ó ṣe sá lọ sí Mẹ̀dínà nìyẹn. Lẹ́yìn àìmọye ọdún ànábì wa Muhammad wá gùn àwọn soldiers jọ ló ṣẹ̀ wá padà lọ sí Mecca with about 1,000 soldiers ló wá fi conquer Mecca, ló fi conquer àwọn tí wọ́n ṣe ìkọlù sílẹ̀ ńgbà yẹn tí wọ́n wá pẹ̀lú èròǹgbà ní àtipá. Náà ibi tí mo wá lọ ní gbogbo story tí mò ń kà látàrọ̀, ibi tí mo wá lọ ilé gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi ṣe máa ń sọ, ẹ jẹ́ ká gbé sí dédé làákàyè. Ẹ jọ kí ni ẹ̀yin tí ẹ máa ń bẹnu àtẹ́lu ànábì wa Muhammad wípé kí ni ó ja ogun, kí ni ẹ fẹ́ kó ṣe? Azin kí lẹ fẹ́ kó ṣe gangan nígbà táwọn DSS olóòṣà Mẹ́kà dé yẹn, kí lẹ fẹ́ kí ànábì wa Muhammad ṣe? Ṣé kó sá lọ kó má padà wá mọ́ ni, àbí kó jọ̀wọ́ ara rẹ̀ lẹ̀ fún wọn gẹ́gẹ́ bí Jesus Christ ṣe jọ̀wọ́ ara rẹ̀ lẹ̀ fún wọn kó lọ pa ń pàkópa? Nítorí pé kí ni kò tiẹ̀ yé mi, wọ́n ní inú bí ni kò kan tàìmọ̀ wá wù. Ẹ kàn ní kànábì wa Muhammad kó mórí wá kó mọ́rùn wá, kí ni nǹkan tẹ́ fẹ́ kó ṣe gangan? Ṣé nígbà tí wọ́n wá ṣe ìkọlù fún wọn ẹ̀ kó gbọ́rùn ẹ̀ lẹ́bàá kó ní ó yá ẹ máa mú mi lọ, àbí kí lẹ fẹ́ kó ṣe? Ẹ bá wa dáhùn àwọn ọ̀rọ̀ yìí, ẹ bá wa sọ sí comment section. Ẹ̀yin tẹ́ bá wo fídíò yìí kí lẹ fẹ́ kí ànábì wa Muhammad ṣe gangan? Mo gbà ládùúrà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi kan náà ṣe máa ń sọ wípé lórúkọ Jésù Kristi iye wa ò ní ra o. Mo rí yín náà. Shalom.